kileyi ọmọ anifowose o. Ìdílé ọba Ngbuwa níjẹ̀bú Òde kéde pé àwọn kò mọ Wasiu Ayinde rí, wọ́n ní kì í ṣe ọmọ ẹbí àwọn. Iṣẹ́ agbálẹ̀ ọjà ni mo fi bẹ̀rẹ̀ iṣẹ́ níjọba ìbílẹ̀. Mo jìyà, dá àjọ, gba owó yá, pa ebi mọ́nú fún ọ̀pọ̀ ọdún kí n tó lè kọ́ ilé, àmọ́ ìjọba Ọ̀yọ́ wó lulẹ̀ torí ọ̀nà sákúlà. Ìyá kan ló kọ̀ mí nú bẹ́ẹ̀ nìbàdàn. Ìdí èrè o tó ṣe nira fún wa láti gbé Nnamdi Kanu kúrò lọ́gbà ẹ̀wọ̀n Sokoto lọ sí Abuja gẹ́gẹ́ bó ṣe ń pè fún. Ọ̀dájú ọkùnrin kan rèé o. Ó ṣekú pa arábìnrin kan àti ọmọ rẹ̀ ọmọ oṣù mẹ́wàá látàrí ìjà tani bàbá ọmọ. Adelabu Kowe Esun Jibiti $50 million, 150 million naira sí Ajo Otelemuye Dss pé Alufaa Primate Ayodele fẹ́ lu òun ní jìbìtì. Ìjọba àpapọ̀ buwọ́ lu gbigba ẹgbẹrun lọnà mẹrinlelaadọrun àwọn ẹ̀ṣọ́ aláabo tuntun tori eeto-ààbò tó mẹhẹ. Oyinlọlá dẹ̀bìrú Tinubu fún aáwọ̀ yanpanyanrin tó ń ṣẹlẹ̀ lágbo òṣèlú Alaburada PDP. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Irú kileyi ọmọ anifowose o. Ìdílé ọba Ngbuwa níjẹ̀bú Òde kéde pé àwọn kò mọ Wasiu Ayinde rí, wọ́n ní kì í ṣe ọmọ ẹbí àwọn. Ìdílé Ngbuwa àti ìlú Ìjẹ̀bú Òde ti kéde pé gbajúmọ̀ olórin Fújì ni Wasiu Ayinde tí ọ̀pọ̀ mọ̀ sí K1 the Ultimate kì í ṣe ọmọ ìdílé àwọn àti pé kò lè díje du oyè Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú lábẹ́ ìdílé náà. Ìkéde yìí ló wáyé níbi ìpàdé àwọn olórí ìdílé náà tí wọ́n ṣe ní ilé ńlá lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 11 oṣù kejìlá ọdún 2025. Agbẹnusọ ìdílé Ngbuwa alàgbà Abiodun Ògìdán nínú àtẹ̀jáde kan tó gbé jáde sórí ayélujára lọ́jọ́bọ̀ Thursday sọ pé àwọn ti ṣe àgbéyẹ̀wò ìwé tí Wasiu Ayinde gbé kalẹ̀ láti fìdí rẹ̀ múlẹ̀ pé bóyá lóòótọ́ ọmọ ìdílé náà lòun. Ó ní ìwé náà ṣàfihàn rẹ̀ pé K1 kì í ṣe ara wọn ní ìdílé oyè Ngbuwa. Ògìdán fi kún pé àwọn kò fún Wasiu Ayinde ní fọ́ọ̀mù láti du oyè Àwùjalẹ̀ àti pé gbígba fọ́ọ̀mù náà ti parí ṣáájú kó tó kéde pé òun fẹ́ jẹ Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú àti pé ọmọ ìdílé Ngbuwa lòun. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí ni pé báwo ni èèyàn tí kò bá àwọn jókòó ṣèpàdé ẹbí rí tàbí dá sí ọ̀rọ̀ ẹbí nígbà kankan ṣe máa ṣàdédé jí lọ́sàn kan òru kan láti máa sọ àwọn nǹkan tí kò ṣẹlẹ̀. Wọ́n ní Wasiu Ayinde fẹ́ gbìyànjú láti tún ìtàn kọni láì mọ̀ pé 2025 la wà yìí kì í sì ṣe ọ̀rọ̀ pé orin ti yí ìlú ti ṣéǹjì. Wọ́n ní kò lè fi nǹkan kan bo àwọn lójú. Wọ́n ní àwọn tí kì í bá ṣe ojúlówó ọmọ ìdílé Ngbuwa kò lè dá sí nǹkan tí àwọn ń ṣe. Bákan náà ni ìdí igi míì nínú ìdílé Ngbuwa ìyẹn ìdí igi ọdún ẹ̀yẹ náà sọ pé àgbà olórin Fújì náà kì í ṣe ọmọ ìdílé Jadiara tó sọ pé òun ti wá. Nígbà tó ń gbẹnu ìdílé Jadiara sọ̀rọ̀, Alájà Adésùnbọ̀ ọdún ẹ̀yẹ sọ pé ohun ìyàlẹ́nu ló jẹ́ fún àwọn nígbà tí àwọn rí fọ́ọ̀mù tí gbajúmọ̀ olórin náà K1 fi sọwọ́ láti fìdí rẹ̀ múlẹ̀ pé ọmọ ìdílé Ngbuwa lòun, pé ọmọ bàbá òun Adétáyọ̀ ọdún ẹ̀yẹ ló tọwọ́ bọ ìwé náà. Ó wá ṣàlàyé pé lóòótọ́ ni àwọn ọmọ Adétáyọ̀ ọdún ẹ̀yẹ ẹrù òbodò ṣùgbọ́n kì í ṣe olórí ẹbí ìdígi ẹbí ọdún ẹ̀yẹ. Nítorí náà àwọn ò mọ nǹkan kan nípa ṣẹ̀ṣẹ̀dé tó ń sọ̀rọ̀ nípa rẹ̀, irọ́ ló ń pa kiri. Wasiu Ayinde kì í ṣe ọmọ ìdílé ọdún ẹ̀yẹ tàbí ẹbí Jadiara. Gbogbo ohun tó bá wù kí Adétáyọ̀ ọdún ẹ̀yẹ sọ tí ẹ̀ nìyẹn, àmọ́ ní tàwọn gbogbo ẹbí ìdílé ọdún ẹ̀yẹ nílé àti lẹ́yìn odi ló rán òun láti sọ fún gbogbo ayé pé Wasiu Ayinde kì í ṣe ara wọn, kò sì wá láti ìdílé Jadiara. Tẹ́ ò bá gbàgbé, ọ̀sẹ̀ tó kọjá ni Wasiu Ayinde gbé ìwé kan kalẹ̀ èyí tí Adétáyọ̀ ọdún ẹ̀yẹ ẹni tí yóò pe ara rẹ̀ ní olórí ẹ̀ka ṣẹ̀tẹ̀jọyè ní ìdílé oyè Jadiara buwọ́lù pé òun jẹ́ ọmọ ìdílé náà. Nínú ìwé náà ni Wasiu ti sọ pé ẹ̀ka ṣẹ̀tẹ̀jọyè ti ìdílé Jadiara ti jáde pé ìdílé bàbá òun níbẹ̀. Ó sọ pé òun ti ṣetán láti parí aáwọ̀ tó bá wà láàrin òun àtàwọn olórí ìdílé náà. Èyí ló ń wáyé lẹ́yìn tí Wasiu Ayinde kéde lọ́sẹ̀ tó kọjá pé òun fẹ́ du oyè Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú lábẹ́ ìdílé Ngbuwa, ìdílé tó kàn láti pèsè Àwùjalẹ̀ tuntun lẹ́yìn ìpapòdà ọba Síkírù Adétọ́nà tó lo ọdún 75
lórí ipò náà. Lẹ́yìn náà ni olórí ìdílé Fusengbuwa Abdulateef Owóyẹmí sọ pé kí Wasiu Ayinde lọ tọwọ́ bọ ìwé láti fìdí rẹ̀ múlẹ̀ pé ojúlówó ọmọ ìdílé náà lòun. Wasiu tó jẹ́ olórí ọmọ ọba ilẹ̀ Ìjẹ̀bú sọ pé èròǹgbà òun láti du oyè náà wà ní ìbámu pẹ̀lú àṣà àti òfin tó de jíjẹ Àwùjalẹ̀ àti jíjẹ oyè nípínlẹ̀ Ògùn. Iṣẹ́ agbálẹ̀ ọjà ni mo fi bẹ̀rẹ̀ iṣẹ́ níjọba ìbílẹ̀. Mo jìyà, dá àjọ, gba owó yá, pa ebi mọ́nú fún ọ̀pọ̀ ọdún kí n tó lè kọ́ ilé, àmọ́ ìjọba Ọ̀yọ́ wó lulẹ̀ torí ọ̀nà sákúlà. Ìyá kan ló kọ̀mínú bẹ́ẹ̀ nìbàdàn ìyá. Olúṣèkẹ́ Ọ̀jẹ̀lábí fi omijé sọ̀rọ̀ pẹ̀lú ìbànújẹ́ ọkàn lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn BBC News Yorùbá sọ̀rọ̀ tó sì jẹ́ ọ̀kan lára àwọn aráàlú tí òpópónà sákúlà jẹ́ ilé wọn tí wọ́n bá sọ̀rọ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú omijé lójú, Ọ̀jẹ̀lábí ní iṣẹ́ agbálẹ̀ ọjà ni òun fi bẹ̀rẹ̀ iṣẹ́ ní ìjọba ìbílẹ̀. Ó ní òun sì ń pa ebi mọ́ inú fún ọ̀pọ̀ ọdún láti fi kọ́lé náà. Àmọ́ ó ní ọdún kan péré ni òun fi gbé ilé náà kí ìjọba tó wò. Ó fi kún pé ìjọba kò tíì fún òun ní owó gbà má bínú kankan. Lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, ó ní ibi tí òun dúró sí ọ̀hún ní ilé tí òun kọ́ wà kí ìjọba tó wó lulẹ̀ torí ọ̀nà sákúlà. Ó ní òun jìyà, dá àjọ, gba owó yá ní ẹgbẹ́ alájẹsẹ́kù, pa ebi mọ́ inú fún ọ̀pọ̀lọpọ̀ ọdún kí òun tó lè kọ́ ilé náà. Ìjọba wó dànù. Ó ní òun tóun sì ti jẹ́ ìyá onílé tẹ́lẹ̀ wá padà di àyálégbé. Títí di àsìkò yìí, ìjọba kò tíì fún ní owó gbà má bínú kankan. Òpópónà sákúlà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ńlá lọ́wọ́ jẹ́ èyí tó gba ìjọba ìbílẹ̀ 6 nílùú Ìbàdàn kọjá. Ojú ọ̀nà yìí jẹ́ olóbìrípo tí gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ Alhaji Lam Adésínà bẹ̀rẹ̀ rẹ̀ ní ẹni tó gba ipò lọ́wọ́ rẹ̀. Àmọ́ tó ti di Olúbàdàn báyìí, Ọba Rashidi Ládọjà bá iṣẹ́ lọ lórí rẹ̀. Ojú ọ̀nà náà tí ìjọba Abíọ́lá Ajímọ̀bí tẹ̀síwájú lórí rẹ̀, tí ìjọba gómìnà Ṣèyí Mákindé sì ń bá iṣẹ́ lọ lórí rẹ̀, ni yóò yí ìlú Ìbàdàn po láti àríwá dé gúúsù, ìlà oòrùn dé ìwọ̀ oòrùn ìlú náà. Gbogbo èèyàn tó bá sì ń bọ̀ láti àwọn ìlú tó yí Ìbàdàn ká tí wọ́n fẹ́ lọ sáwọn ìlú mìíràn nípínlẹ̀ Ọ̀yọ́ tàbí láwọn ìpínlẹ̀ mìíràn tó yí ìpínlẹ̀ Ọ̀yọ́ ká kò nílò láti wọ inú ìlú Ìbàdàn mọ́. Láìpẹ́ yìí ni gómìnà Ṣèyí Mákindé báwọn èèyàn agbègbè ológun ẹrú tí òpópónà olóbìrípo náà jẹ́ ilé wọn ṣe ìpàdé. Ó ṣèlérí láti mú 50 mítà lẹ́bàá ọ̀nà náà. Àmọ́ kò pẹ́ ni ariwo tún sọ táwọn èèyàn náà sì ní àwọn kò faramọ́ pé kí ìjọba mú 50 mítà ní ẹ̀gbẹ́ kìíní àti ìkejì òpópónà náà bí kò ṣe mímú 50 kìlómítà ní ẹ̀gbẹ́ méjèèjì lápapọ̀. Òpópónà sákúlà tó yí ìlú Ìbàdàn po onírúurú ìwọ́de ní àwọn aráàlú tí ọ̀rọ̀ náà kàn ti ṣe láti pe àkíyèsí ìjọba sí àwọn ohun tó ń dùn wọ́n lọ́kàn nípa ojú ọ̀nà ọ̀hún. Onírúurú awuyewuye ló ti wáyé nípa òpópónà olóbìrípo sákúlà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń ṣe lọ́wọ́. Kódà ọ̀pọ̀lọpọ̀ ilégbèé àti ilẹ̀ ni àwọn aráàlú tó wà ní ìjọba ìbílẹ̀ 6 ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí òpópónà náà gbà kọjá ti pàdánù sọ́wọ́ ìjọba. Onírúurú ìwọ́de ní àwọn aráàlú tí ọ̀rọ̀ náà kàn ti ṣe láti pe àkíyèsí ìjọba sí àwọn ohun tó ń dùn wọ́n lọ́kàn nípa ojú ọ̀nà náà. Àmọ́ kò dàbí pé ariwo wọn wọ etí ìjọba torí orin kan náà làwọn èèyàn yìí ń kọ lójoojúmọ́. Kókó ohun tí àwọn èèyàn náà sì ń fi ẹ̀hónú hàn lé lórí ní iye kìlómítà tí ìjọba fẹ́ mú ní ẹ̀gbẹ́ kìíní àti ìkejì ọ̀nà náà. Ìdí àrè o tó ṣe nira fún wa láti gbé Nnamdi Kanu kúrò lọ́gbà ẹ̀wọ̀n Sokoto lọ sí Abuja gẹ́gẹ́ bó ṣe ń pè fún. Adájọ́ James Ọmọtọ́ṣọ́ tí ilé ẹjọ́ gíga ìlú Abuja tó pàṣẹ ẹ̀wọ̀n gbére fún olórí ẹgbẹ́ IPOB Nnamdi Kanu lóṣù tó kọjá ti kọ ẹ̀bẹ̀ rẹ̀ pé kí wọ́n gbé òun kúrò ní ẹ̀wọ̀n ìpínlẹ̀ Sokoto lọ sí ìlú Abuja tàbí ìpínlẹ̀ Nasarawa. Kanu tó pè fún gbígbé kúrò náà ṣe èyí nípasẹ̀ ìgbìmọ̀ olùrànlọ́wọ́ nípa ọ̀rọ̀ òfin. Nínú ìpè náà ni wọ́n ti rọ ìjọba àpapọ̀ Nàìjíríà láti pàṣẹ fún àjọ tó ń rí sí ọgbà ẹ̀wọ̀n láti tètè gbé Kanu kúrò ní Sokoto lọ sí ọgbà ẹ̀wọ̀n Kuje l'Abuja tàbí ti Kẹ́fì ní Nasarawa. Bí èyí kò bá sì ṣe ṣe, Nnamdi Kanu ní kí wọ́n gbé òun lọ sí ọgbà ẹ̀wọ̀n tó bá wà lágbègbè kóòtù tí wọ́n ti dájọ́ fóun
l'Abuja. Ó ní àwọn bíi ọgbà Súlèjà tàbí Kẹ́fì kóun lè ní àǹfààní láti to ìwé ẹjọ́ kòtẹ́milọ́rùn tóun fẹ́ pè láìsí ìṣòro. Ó ní àwọn ẹbí àti àwọn tó lè ran òun lọ́wọ́ lórí ẹjọ́ kòtẹ́milọ́rùn náà kò sí nípínlẹ̀ Sokoto, ìlú Abuja ni wọ́n ń gbé. Bẹ́ẹ̀ ìrìn ìpínlẹ̀ Sokoto sí Abuja lé ní kìlómítà 700 kìlómítà, èyí tí yóò jẹ́ ìṣòro fún ìgbésẹ̀ tóun fẹ́ gbé lórí ẹjọ́ náà. Nígbà tó ń kọ ẹ̀bẹ̀ rẹ̀, Nnamdi Kanu lọ́jọ́ Ajé Monday, adájọ́ James Omotosho sọ pé ohun tí olórí IPOB náà fẹ́ kó lè wá sí ìmúṣẹ bí ìjọba àpapọ̀ kò bá dá sí kí wọ́n sì pàṣẹ. Adájọ́ Omotosho sọ pé bí olùjẹ́jọ́ ṣe mọ̀ nípa ohun tó fẹ́ ṣe ní ìjọba àpapọ̀ pẹ̀lú àjọ tó ń rí sí ọgbà ẹ̀wọ̀n náà gbọ́dọ̀ gbọ́ nípa ẹ̀bẹ̀ ọ̀hún kí wọ́n lè fèsì padà bí òfin ṣe sọ. Ó ní nígbà náà ni ẹ̀bẹ̀ rẹ̀ tó lè jẹ́ ìtẹ́wọ́gbà. Lẹ́yìn èyí ló sún ìgbẹ́jọ́ ọ̀hún sí ọjọ́ 27 oṣù kínní ọdún 2026. Tẹ́ ò bá gbàgbé, 20 oṣù kọkànlá ọdún 2025 ni kóòtù fìdí ẹ̀ múlẹ̀ pé Nnamdi Kanu jẹ̀bi ẹ̀sùn oníkókó méje tó rọ̀ mọ́ ìgbésùnmọ̀mí tí ìjọba àpapọ̀ fi kàn án. Èyí náà sì ni adájọ́ James Omotosho fi rán ní ẹ̀wọ̀n gbére. Lẹ́yìn rẹ̀ ni wọ́n taari olórí ẹgbẹ́ tó ń pè fún orílẹ̀-èdè Biafra náà lọ sí ọgbà ẹ̀wọ̀n ìpínlẹ̀ Sokoto nítorí ààbò rẹ̀ tí wọn kò lè fọwọ́ sọ̀yà fún ní ọgbà ẹ̀wọ̀n Kuje níbi tí àwọn ẹlẹ́wọ̀n ti sá jáde rí láwọn àsìkò kan. Ọ̀dájú ọkùnrin kan rèé o, ó ṣekú pa arábìnrin kan àti ọmọ rẹ̀ ọmọ oṣù 10 látàrí ìjà tani bàbá ọmọ. Arákùnrin tórúkọ rẹ̀ ń jẹ́ Sabirabiu ti jẹ́ fífi gbòòrò òfin gbé nípasẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Katsina fún lílọ́wọ́ nínú ṣíṣekú pa arábìnrin kan àti ọmọ ìkókó ọmọ oṣù 10 lábúlé Sẹ̀mẹ̀ níjọba ìbílẹ̀ Faskari lórí ìjà tani bàbá ọmọ. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ àwọn akọ̀ròyìn Punch Metro lọ́wọ́ lọ́jọ́bọ̀ Thursday látinú àtẹ̀jáde tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà, Abubakar Aliyu ní afurasí náà lẹ́yìn tí wọ́n náwó gan jẹ́wọ́ pé òun àti olùfarakásá náà ti jọ ní aáwọ̀ yanpanyanrin lórí tani bàbá ọmọ lórí ẹni tí í ṣe bàbá ọmọ. Aliyu jẹ́ kó di mímọ̀ pé ìwádìí àkọ́kọ́ fi hàn pé afurasí náà pẹ̀lú ẹni tí wọ́n jọ gbìmọ̀ pọ̀, ẹni tó ti na pápá bora ṣe bẹ́ẹ̀ tán olùfarakásá lọ sínú igbó tí wọ́n sì ṣekú pa wọ́n tí wọ́n sì tún dáná sun òkú àwọn olùfarakásá ọ̀hún tí wọ́n sì ju òkú tí wọ́n dáná sun náà sí ẹ̀bá odò tó wà lágbègbè náà. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé òkú àwọn olóògbé náà ti jẹ́ sísàwárí nígbà tí àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí ìfimúfínlẹ̀ lójúnà láti fi gbòòrò òfin gbé abẹ́sìnkáwọ́ ọ̀daràn tí wọ́n jọ hùwà ọ̀daràn náà tó na pápá bora. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà rawọ́ ẹ̀bẹ̀ fún ìròyìn tàbí ẹni tó bá ní ọ̀rọ̀ kan tàbí òmíràn tó lè ṣèrànwọ́ fún ìfigbòòrò òfin gbé afurasí tó na pápá bora. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Katsina Bello Shehu kó rojú sí ìwà burúkú ọ̀hún, ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìwà burúkú, ìwà àìdá ọ̀dájú. Ó mú dá àwọn aráàlú lójú pé iléeṣẹ́ ọlọ́pàá yóò rí dájú pé ìdájọ́ òdodo farahàn, àwọn kò sì ní figbá kan bọ̀kan nínú lákòókò ìwádìí ìfimúfínlẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn aráàlú fún ìròyìn ẹni tó bá ní ọ̀rọ̀ kan tàbí òmíràn tó lè ṣèrànwọ́ fún iléeṣẹ́ ọlọ́pàá fún ìwádìí ìfimúfínlẹ̀ àti èyí tó lè yọrí sí fífigbòòrò òfin gbé afurasí ọ̀hún tó ti na pápá bora. Adelabu Kowe Esun Jibiti 50 mílíọ̀nù náírà 150 mílíọ̀nù náírà sí Ajo Otelemuye Dss pé Alufaa Primate Ayodele fẹ́ lu òun ní jìbìtì. Mínísítà fétò agbára àti iná mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè Nàìjíríà Báyọ̀ Adelabu ti kọ̀wé ìfisùn sí àjọ Dss èyí tó fi ní gbajúgbajà pásítọ̀ Primate Ayodele gbìyànjú láti gba owó tó tó 150 mílíọ̀nù náírà lọ́wọ́ òun. Nínú ìwé tí Adelabu kọ sí Àjọ Otelemuye Dss ló ti ṣàlàyé pé Primate Ayodele, olùdásílẹ̀ ìjọ Inri Evangelical Spiritual Church Òkè Àfà nípínlẹ̀ Èkó, béèrè owó náà kó lè bá òun ṣe tóun yóò fi di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìwé náà tẹ̀síwájú pé ọ̀pọ̀ nǹkan èlò iṣẹ́ mi tí owó rẹ̀ kò mọ níwọ̀n ni Alufaa Ayodele béèrè lọ́wọ́ mínísítà náà. Adelabu ṣàlàyé pé Primate Ayodele béèrè owó náà láti fi bá òun ṣẹ́gun ìṣòro àti di gómìnà Ọ̀yọ́ nípa lílo ìlànà ẹ̀mí. A ó rántí pé Báyọ̀ Adelabu
ti du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ rí ṣùgbọ́n ipò náà kò já mọ́ lọ́wọ́ ó sì tún ti kéde báyìí pé òun yóò díje padà tó bá di 2027 nínú ìwé ìfisùn tí mínísítà ètò agbára náà kọ sí DSS ló ti ní wọ́n ní láti wádìí Primate Ayodele gidigidi ó ní wọ́n sì tún ní láti pàṣẹ fún un pé kó yí ìran èké tó ń rí padà kó sì tún tọrọ àforíjì pẹ̀lú nínú lẹ́tà náà tí olùdámọ̀ràn pàtàkì fún Adelabu Bọ́lájí Túnjí kọ lọ́jọ́ 13 oṣù kẹwàá ọdún 2025 sí ọ̀gá àgbà DSS ló ti ní Alufaa Ayodele ń sọ àwọn ìran èké fún Adelabu kó lè bá gba owó ńlá lọ́wọ́ rẹ̀ nítorí ipò gómìnà tí Adelabu fẹ́ lọ fún ó ní òun kọ̀wé yìí láti pe àkíyèsí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS sí ìwà ìdọ́gbọ́n gbowó lọ́wọ́ ẹni ẹ̀tàn àti àwọn ìwà àlùmọ̀kọ́rọ́ yìí tí ẹnìkan tó ń pe ara rẹ̀ ní pásítọ̀ táwọn èèyàn mọ̀ sí Primate Ayodele ti ìjọ Inri Evangelical Spiritual Church ń hù ìwà rẹ̀ ti kó ìdààmú bá Adébáyọ̀ Adélábù mínísítà ètò agbára tí ìwà náà sì tún lè da omi àlàáfíà ìlú rú tó sì lè kó bá ìlànà òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú lẹ́tà náà ni Adélábù ti ní iṣẹ́ ìlú tóun fẹ́ ṣe kò nílò ẹ̀tàn láti ọ̀dọ̀ pásítọ̀ ó fi kún pé ìfẹ́ ìlú ló fẹ́ mú òun díje gẹ́gẹ́ bí ẹ̀ka ìròyìn ayélujára kan The Cable ṣe rò ó yàtọ̀ sí owó tí Adélábù ní Primate Ayodele ní kóun san àwọn nǹkan mìíràn tó tún ní kó pèsè ní àsíá ẹgbẹ́ APC 24 àwọn fèrè òyìnbó tí a mọ̀ sí saxophones trumpet ẹgbẹ̀rún kan owó àwọn fèrè ìgbàlódé náà kò sì dín ní 30 mílíọ̀nù náírà fún àlòkù irú rẹ̀ ní Nàìjíríà tí titun láti orílẹ̀-èdè China sì jẹ́ 130 mílíọ̀nù náírà wọ́n ní ọjọ́ kìíní oṣù kẹrin ní Alufaa Ayodele sọ pé kí Adélábù kó àwọn nǹkan yìí wá kó tó padà sún síwájú di ọjọ́ kẹrin nígbà tó ń ṣàlàyé ara rẹ̀ lórí ẹ̀sùn yìí Primate Ayodele gẹ́gẹ́ bí ẹ̀ka ìròyìn The Cable ṣe rò ó sọ pé òun ò bá lórúkọ jẹ́ àwọn kò sì ní ìdúnàdúrà kankan lẹ́ẹ̀kan sí owó kankan kò dá àwọn pọ̀ òun sọ àwọn nǹkan kan fún un kò sì gbà òun ò gbìyànjú láti gba owó lọ́wọ́ rẹ̀ iye tó bá wu òun ni òun lè ta ọjà òun ó ní tó bá wu òun lè pè ní bílíọ̀nù kan náírà tí ohun tí òun gbà fún bá ti jẹ́ ó ní kí ló dé tó fi kọ́kọ́ wá bá òun tó bá jẹ́ pé kò gbàgbọ́ nínú òun ó ní kí ni òun náà ń ṣe pẹ̀lú ẹni tí ó sọ pé ìran èké ló ń rí ó ní ẹ jẹ́ kó máa sọ ohun tó bá wù ú òun kì í ṣe òtòṣì òun máa ń gbọ́ bùkátà àwọn èèyàn tó bá kù díẹ̀ káàtó fún Olúwa bùkún fún òun gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ àwọn akọ̀ròyìn BBC News Yorùbá gbìyànjú láti bá Primate Ayodele sọ̀rọ̀ lórí ẹ̀sùn yìí ṣùgbọ́n nọ́mbà rẹ̀ kò lọ. Oyinlọlá dẹ̀bìrú Tinubu fún aáwọ̀ yanpanyanrin tó ń ṣẹlẹ̀ lágbo òṣèlú Alaburada PDP gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Ọ̀ṣun Ọlágúnsóyè Oyinlọlá ti sọ wípé òun kò ní tẹ̀lé gómìnà Adémọ́lá Adélékè ẹni tó kúrò nínú ẹgbẹ́ òṣèlú Alaburada PDP bọ́ sínú ẹgbẹ́ òṣèlú Accord Party ẹgbẹ́ alátàǹpàkò láìpẹ́ yìí ṣáájú ètò ìdìbò gómìnà tó máa wáyé lọ́jọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026 Oyinlọlá tún fẹ̀sùn kan ààrẹ Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí agbára àìfojúrí tó wà nídìí wàhálà yanpanyanrin tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP. Ó sọ̀rọ̀ yìí lọ́jọ́bọ̀ Thursday níbi ètò ayẹyẹ ìgbaniwọlé àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga Alọ́ládé Oyinlọlá College of Health Sciences and Information Technology Okuku nípínlẹ̀ Ọ̀ṣun níbi tí wọ́n ti gba àwọn akẹ́kọ̀ọ́ 90 wọlé gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ iléèwé náà. Alákòóso ìjọba fìdíhẹẹ́ tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Èkó sọ wípé òun yóò dúró sínú ẹgbẹ́ òṣèlú PDP àyàfi tí ẹgbẹ́ náà kò bá sí mọ́ lókù. Ó tẹnumọ́ pé Tinubu ló ń dákún ìjà àwọ̀ yanpanyanrin àbẹ́lẹ̀ tó ń wáyé lójú náà láti mú kí ọ̀nà rẹ̀ sórí àlééfà fún sáà kejì rọrùn. Oyinlọlá ní òun kò ní fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ àyàfi tó bá parun. Ó ní òun kò lè tẹ̀lé Démọ́lá lọ sínú ẹgbẹ́ òṣèlú Accord Party ní ọjọ́ orí òun wọn kò lè mọ ti òun kiri. Ó ní òun fi òṣèlú sílẹ̀ díẹ̀díẹ̀. Ó ní òun yóò pé ẹni ọdún 75 years nínú oṣù kejì ọdún 2026. Oyinlọlá ní ìṣòro àwọ̀ yanpanyanrin tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP kò bá ti níyànjú ṣùgbọ́n ìdàrúdàpọ̀ Tinubu kò lè jẹ́ kó níyànjú. Ó rí ẹgbẹ́ òṣèlú PDP gẹ́gẹ́ bí ìṣòro ńlá tó ń dènà ìfẹ́ ọkàn rẹ̀ lọ́dún 2027. Oyinlọlá ní Tinubu kò fẹ́ sáré ó kàn fẹ́
wọnú ọ́fíìsì ilégbèé ààrẹ. Gbogbo ìgbìyànjú àwọn akọ̀ròyìn láti gba èsì látọ̀dọ̀ iléeṣẹ́ ààrẹ àti agbẹnusọ ẹgbẹ́ òṣèlú olóṣùṣọwọ̀ APC Felix Morka ló já sí pàbó. Nígbà tó ń bá àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n gbà wọlé sílé ẹ̀kọ́ sọ̀rọ̀, Oyinlọ́lá, ẹni tí í ṣe olùdásílẹ̀ àti ọ̀gá àgbà iléèwé gíga náà tó ń fẹsẹ̀ ìfarajìn iléèwé múlẹ̀ sí nípa pípèsè ètò ẹ̀kọ́ tó múnádóko tó bá orílẹ̀-èdè àti àgbáyé mu lórí ìmọ̀ sáyẹ́ǹsì, ètò ìlera àti ìṣàkóso ìbánisọ̀rọ̀. Ó gba àwọn akẹ́kọ̀ọ́ níyànjú láti fojú sí ẹ̀kọ́ wọn, kí wọ́n mú ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ lọ́kùnkúndùn, kí wọ́n ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn olùkọ́ wọn, kí wọ́n sì kọ́ àwọn ìbáṣepọ̀ tó ní ìtumọ̀. Ó ní ilé ìwé yìí dá lórí ìgbàgbọ́ pàtàkì pé ìmọ̀ ètò ẹ̀kọ́ ìlera tó dára àti ìṣàkóso ìbánisọ̀rọ̀ tó múnádóko jẹ́ òpómúléró pàtàkì fún ìdàgbàsókè tó lágbára nílẹ̀ wa Nàìjíríà. Lákọ̀ọ́kọ́, alága ìgbìmọ̀ ilé ẹ̀kọ́ náà, ọ̀jọ̀gbọ́n Ṣọlá Akínrìnàdé, tí ọ̀mọ̀wé B.O. Ọ̀gẹ́ni sojú fún, gbóṣùbà káre fún olùdásílẹ̀ àti ọ̀gá àgbà iléèwé náà fún gbígba àwọn òṣìṣẹ́ tó pegedé àti pípèsè àyíká tó rọrùn fún ètò ẹ̀kọ́ tó múnádóko. Ó tún rọ àwọn akẹ́kọ̀ọ́ náà láti jẹ́ aṣojú rere iléèwé náà, kí wọ́n sì yẹra fún àwọn ìwàkiwà tó lè ba orúkọ iléèwé náà jẹ́. Akínrìnàdé sọ wípé kí àwọn akẹ́kọ̀ọ́ má ṣe lo ojú òpó ayélujára láti ba orúkọ iléèwé náà jẹ́. Ó ní nígbàkúgbà tí wọ́n bá sọ búburú nípa iléèwé náà, yóò ní ipa búburú lórí àwọn náà pẹ̀lú. Ó ní àwọn nǹkan àìròtẹ́lẹ̀ náà máa ń ṣẹlẹ̀ níbi gbogbo lágbàáyé. Ó ní nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ bá rí àwọn nǹkan àìròtẹ́lẹ̀ náà, kí wọ́n dákun kí wọ́n fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn aláṣẹ iléèwé náà létí. Ìjọba àpapọ̀ buwọ́lu gbígba ẹgbẹrun lọ́nà mẹrinlelaadọrun àwọn ẹ̀ṣọ́ aláàbò tuntun torí ètò ààbò tó mẹhẹ. Ìjọba àpapọ̀ fẹ́ gba ó lé ní ẹgbẹ̀rún lọ́nà mẹrinlelaadọrun 94,000 àwọn òṣìṣẹ́ aláàbò tuntun sínú àjọ elétò ààbò ilẹ̀ wa Nàìjíríà gẹ́gẹ́ bí ara ọ̀nà àbáyọ láti gbógun ti ètò ààbò tó mẹ́hẹ tó ń wáyé lemọ́lemọ́ jákèjádò ilẹ̀ wa Nàìjíríà. Lábẹ́ ètò náà, àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn agbófinró ọlọ́pàá àti iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà fẹ́ gba ẹgbẹ̀rún lọ́nà 50,000 àwọn agbófinró ọlọ́pàá sí. Ojú òpó ìgbaniwọlé náà ni yóò jẹ́ ṣíṣí fún àwọn ọmọ Nàìjíríà tó bá kún ojú òṣùwọ̀n bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 oṣù kejìlá ọdún 2025 sí ọjọ́ 25 oṣù kìíní ọdún 2026. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́bọ̀ Thursday nípasẹ̀ ọ̀gá àgbà lẹ́ka ìlànà àǹtẹ̀lé àti ọ̀rọ̀ ìlú Tọ́tì Kalu, ni àjọ náà sọ wípé ojú òpó ìgbaniwọlé náà ni yóò jẹ́ ṣíṣí fún àwọn ọmọ Nàìjíríà tó bá kójú òṣùwọ̀n bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 oṣù kejìlá ọdún yìí sí ọjọ́ 25 oṣù kìíní ọdún 2026. Àtẹ̀jáde náà kà báyìí pé àjọ agbófinró ọlọ́pàá PSC pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà ń kéde ìbẹ̀rẹ̀ gbígba ẹgbẹ̀rún lọ́nà 50,000 àwọn ọlọ́pàá wọlé sínú iṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà gẹ́gẹ́ bí àṣẹ ààrẹ Bọ́lá Tinubu. Lẹ́yìn ìtẹ̀lé àṣẹ iléeṣẹ́ ààrẹ yóò ró agbófinró ọlọ́pàá lágbára sí, mú ètò ààbò abẹ́lé gbópọn sí àti láti mú ìmúgbòòrò bá iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà. Àjọ náà ti buwọ́lu ṣíṣí ojú òpó ìgbaniwọlé fún àwọn ọmọ Nàìjíríà tó bá kúnjú òṣùwọ̀n tó bá fẹ́ gba iṣẹ́ ọlọ́pàá. Wọ́n ní àwọn tó bá fẹ́ gba iṣẹ́ ọlọ́pàá gbọ́dọ̀ jẹ́ ọmọ Nàìjíríà nípa ìbí. Òṣìṣẹ́ iléeṣẹ́ ológun ẹni tó ní kán forúkọ bò wọ́n láṣìírí torí pé kò láṣẹ láti bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ sọ wípé iléeṣẹ́ ológun lè gbà tó ẹgbẹ̀rún 14,000 àwọn ọmọ ogun sọ́jà tuntun lẹ́yìn àṣẹ àti ìdarí ààrẹ. Tí a ò bá gbàgbé, a ó rántí pé lọ́jọ́ 26 oṣù kọkànlá ọdún 2025 ní ààrẹ Bọ́lá Tinubu kéde ìgbésẹ̀ pàjáwìrì lórí ètò ààbò jákèjádò ilẹ̀ wa tó sì tún pàṣẹ fún iléeṣẹ́ ọlọ́pàá àti iléeṣẹ́ ológun Nàìjíríà láti gba àwọn òṣìṣẹ́ kún àwọn òṣìṣẹ́ elétò ààbò lójúnà láti gbógun ti ètò ààbò tó mẹ́hẹ tó ń wáyé lemọ́lemọ́ nílẹ̀ wa Nàìjíríà. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Ọdún ayọ̀ la ó ṣe o.